yai hadisi alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin hadisi yẹn wọ́n gbé kalẹ̀ ni òṣèlú ni wọ́n fi gbé ilẹ̀ Abdul Aziz al-khalifatul khamis lil-khulafa ar-rashidin. naam Umar ibn Abdul Aziz yìí inú àwọn khulafa dawla Bani Umayya ó ti yé báwọn dawla Amawiya iná ni Umar ibn Abdul Aziz. àwọn khalifa ti lọ Abubakar ti lọ Umaru ti lọ Usmanu ti lọ Sidi Ali ti lọ ó ti yé báwọn Muawiya ti lọ gbogbo àwọn khulafa yẹn ti lọ so ó jìnnà sí wọn bíbí rẹ̀ gan nǹkan bí 90 something years hijiri iná ni wọ́n bí ṣe get bẹ́yẹn. naam àmọ́ iṣẹ́ tó ṣe ìzàhámàtù ẹ̀ àti intajatu ẹ̀ ó ti yé báwọn intajatuhu يعني في الإسلام وتيبان او يعني انتاجاته الإيجابية نعم so ايتي او positivity side ní side tó wúlò fún Islam نعم léyìí tí a máa rántí tá ní gbàgbé rẹ̀ wotiyban ọ̀pọ̀ òun ni wọ́n fi jọ àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ti lọ rahimahumullah láti gbà tí àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin ti lọ Abubakar lọ Umaru lọ Usmanu lọ Sayyidina Ali lọ àwọn ni khulafa ar-rashidun amma khulafa ar-rashidun yìí Ànábì ó mọ̀ tí ń jẹ́ khulafa ar-rashidun sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀ hadisi ara nǹkan tá ń bọ̀ wá síbi Sahih Bukhari iná la ma yọ díẹ̀ yai hadisi alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin hadisi yẹn wọ́n gbé kalẹ̀ ni sallallahu alaihi wasallam òṣèlú ni wọ́n fi gbé lẹ̀ yesa Ànábì ló wí but ẹnu Ànábì ni wọ́n ṣe ní báyìí wọ́n ṣe ní síbára ẹnu Ànábì ni sallallahu alaihi wasallam tala Ànábì sójú rẹ̀ wí nú wa àwọn tí wọ́n kọ hadisi kalẹ̀ ń padà bọ̀ wá bẹ̀ ó ti bá wọn basharu ni wọ́n ó ti bá wọn wa hum ghayru ma'sumin hayakumullah ó ti bá wọn ìgbà mi ń bẹ ó ti bá yaquluna fil akhta wọn a máa ṣubú sínú akhta nígbà mi ọgbọ́ yusibun wa yukhti'un gẹ́gẹ́ bí èèyàn li annahum ghayru ma'sumin wọn kì í ṣe ẹni tí àwọn Ọlọ́run ta guide ta sọ wọn kúrò nínú kún ó sì ṣe àbí kún ó ṣe mistake ó ti yé hadisi yẹn Ànábì kò ní sọ pé alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin ó wá jẹ́ pé Abubakar àti Umaru àti gini àwọn khulafa ar-rashidun Ànábì ó sọ pé mẹ́rin nìkan Ànábì ó dákọ pé mẹ́rin nìkan azani ọmọ Ali náà jẹ Muawiya náà jẹ àwọn lẹ́yìn náà jẹ tọ̀hún náà jẹ lẹ́yìn rẹ̀ kò sì sínú gbogbo tíra ìtàn àbí nínú tíra hadith pípa Ànábì àyànà ẹnìkan lójú ayé rẹ̀ pé tí ń bá kú tán eléyìí ni ó jẹ́ khalifa sallallahu alaihi wasallam bí bá ṣe ń bẹ ọ̀yá muwakari lafu al-khulafa ar-rashidun lafsu yẹn kọjá lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam wọ́n ara fún Ànábì ni wọ́n gbé kalẹ̀ ni sallallahu alaihi wasallam ó ti bá wọn wa in kana fi kutubi sihah kò bá sínú gbogbo sahihu ó ti yé bá wọn ara fún ni so torí pé Ànábì àyànà ẹnìkan Ànábì ó mẹ́sàn khalifa lẹ́yìn rẹ̀ tó fi kú ẹni tí wọ́n fi yan Abubakar tí wọ́n fi ṣe tí wọ́n gbẹ́sẹ̀ lé lórí Abubakar ni pé ìgbà tá Ànábì múra tó rẹ̀ Ànábì sá Ànábì ni muru Abubakar falizọ́lé linnas ẹni ká Abubakar ó lọ kírun ara mi yóò ṣe dáadáa tó ẹni ká Abubakar ó lè kírun ìgbà tó wá di pé Ànábì kú tán tó di pé ta ni ó jẹ khalifa lẹ́yìn rẹ̀ ní gbogbo sàhábà bá panu kọ̀ wípé ká fi Abubakar jẹ́ torí pé òun náà ni sàhábà àgbà number 1 ẹlẹ́ẹ̀kejì ńbẹ ni pé Ànábì ní kó lọ lè kírun nígbà tó rí Ànábì nígbà Ànábì fi ní ó lè kírun kò sí láì fi ta bá ní kó máa darí wa kó bẹ̀ ká máa jẹ́ ìmáàmù wa sọ́ra Ànábì ti sọ pé ìmáàmù ni àmọ́ Ànábì ó sọ láfúsù pé khalifa pé tí n bá lọ tó wọn ni kó dúró lẹ́yìn mi kò sákọọ́lẹ̀ rẹ̀ gbàjọ́ bá jọ wá sákọọ́lẹ̀ rẹ̀ dépò tí ó yan Umaru kalẹ̀ dépò tí ó yan Usmanu kalẹ̀ dépò tí ó yan Sayyidina Ali kalẹ̀ èyí wọn náà bẹnu wàhálà tó ṣẹlẹ̀ láàrin Shia pẹ̀lú Sunni pẹ̀lú àwọn alùsùnà pé wọ́n ṣe àbòsí fún Sayyidina Ali Allahu Akbar ipò táwọn Bakiri wà ní Ali inú Ahlul Bayt ló wà ó ti bá wọn ẹnìkan ò sí nínú ìfẹ́ ẹni ẹlẹ́ni ju fámìlì rẹ̀ lọ ó ti bá wọn Ànábì sí ni Aliyu minni wa ana minhu pàtì mi ní Ali ara ilmi náà ana madinatul ilmi wa Aliyu babuha gbogbo nǹkan tí ìyẹn fi ní qualification Ànábì ti rẹ́ sí Ali nígbà àwọn dé Madina tá Ànábì ń ṣe muwakhat ta akhwayn ẹ máa múra yín lọ́mọ ya Ali la Ànábì fa sọ́dọ̀ tiẹ̀ tó jẹ́ fámìlì ẹ̀ sallallahu alaihi wasallam ó ẹwọ nǹkan èyí tó fi fa Ali sọ́dọ̀ tiẹ̀ pé Ali wọ́n dólẹ̀gbẹ̀ tèmi máa jẹ́ wàsíìrù tèmi wọ́n máa jọ́rẹ̀ mi tó ti gẹ́tì bẹ́ẹ̀ èyí ń lọ bẹ́ẹ̀ náà àdíìsì tí a tún rí
tó ń sọ wípé al-khilafatu min ba'di thalathuna sana khilafa tí ó máa lọ lẹ́yìn tí ń bá lọ tán 30 sana. 30 ọdún náà ni khilafa nubuwa èyí tà náà òórùn nubuwa tí ń bẹ lára mi tí mo gbé kalẹ̀ tí ń fi kú yìí ó ti bá òórùn yẹn wọ́n máa lo àwọn tí wọ́n bá gbà òórùn wọn bẹ lára wọn ẹni wọ́n bá tún gbà òórùn wọn máa bẹ lára wọn títí di 30 ọdún. Allahu akbar sallallahu alayhi wa sallam. thumma takunu mulkan aduda ó ti bá àwọn mulkan jabbara lẹ́yìn rẹ̀ malakiya ọlá ní ó kù kò ní sínú buwa mọ́ ọlá ayé nìkan ní ó kù ọlá fàmílétè ń tutọ́ òun ni ó ṣẹ́kù lẹ́yìn mi. náà àdìsí tá a wí náà ànábì ó sọ bẹ́ẹ̀ alánàbí ọ̀ mẹ́sàn tí ń jẹ́ khilafa. Allahu akbar. bá ànábì ó bá sọ̀rọ̀ khilafa min ba'di yóò ti àyànà àwọn tí ó jẹ khalifa lẹ́yìn rẹ̀ pé Abubakar ó jẹ Ọlọ́run bá ní ọpẹ́ mbẹ̀ kí nínú ọjẹ́ Ọlọ́run bá ní ó ṣe léyìn náà jẹ gbogbo èyí wọn kọ́ lẹ̀ láhàn ànábì ni yóò sì ti pé 30 years. yóò jẹ́ pé 30 years fún wọn ti lò. Allahu akbar. ọgbọ́ bọ́ngbà táwọn afá wa pé khilafa yẹn wọ́n fi wá lọ tọ̀rọ̀ Umaru náà ládàlẹ̀ àbí òun lọ bẹ̀ ok khamisul khulafa ar-rashidin èyí tán fi Umaru bun Abdul Aziz jẹ yẹn tí wọ́n pè bẹ́ẹ̀ àwọn kan tún takò wípé Hasan ni ọmọ ànábì òun lọ tọ́ sí khamisul khulafa ar-rashidin sallallahu alayhi wa sallam. wọ́n tún takò kí ni díẹ̀ ni pé 30 ọdún tá ànábì wíhun 30 ọdún yẹn Hasan kó sínú rẹ̀ inshallah. ó ti wà wọ́n náà rí bó ti kúnú ẹ̀ ayakumullah sa. inú 30 ọdún ni Abubakar lò ọdún 2 àti oṣù 3 ẹ máa ṣe inú ọdún 2 àti oṣù 3 Sayyidina Umar ó lò ọdún 10 àti oṣù 6 ń jẹ́ 12 years 9 months ayé bẹ́ẹ̀ kọ́ Usman òun lò ọdún 12 gbáko dédé ń jẹ́ 24 years 9 months Sayyidina Ali òun lò ọdún 2 ó lò ọdún 4 àti oṣù 9 ó jẹ́ 29 years 6 months náà ni ó jẹ́ 29 years 6 months ọgbọ́ sọmọ yí pé 9 months tọ̀hún 9 months ti ìsàlẹ̀ tàbá yọ tírí ń bẹ̀ kún tọ̀hún ọdún kan ti pé mú ó kù 6 months nílẹ̀ ó jẹ́ 29 years 6 months ó kù 6 months péré eré 6 months tó sẹ́kù tí ìpọ́gbọ̀n ọdún ní Sayyidina Ali ti kú Hasan ni ọmọ rẹ̀ òun ló wá lò 6 months yẹn òun tó kú mbẹ̀ kí mọ̀ kó tó bọ́ sọ́wọ́ Muawiya kí dáwọ́lá ó tó di mulkan aduda ni wọ́n fi nígbà tó Hasan ti lè wà nínú oṣù ọdún yẹn 30 ọdún yẹn òun ló bá dá òun ni ó bá dá kásímánú khulafa ar-rashidin ọmọ jẹ́ khamisul khulafa káwá pé àwọn khulafa ar-rashidin náà wọn ò lè pé márùn ní àwọn mẹ́rin náà wọ́n jẹ́ sáà nábì ló sọ bẹ́ẹ̀ kò sínú àti ṣe ànábì pa àwọn mẹ́rin ní khulafa ar-rashidun bí bá sì ń bẹ́ẹ̀ yára rí kún fún wa kárí ń gbẹ́sẹ̀ lé ó ti yé àmọ́ Umar ibn Abdul Aziz àwọn àfa sí sínú wọn khulafa ar-rashidun àwọn àfa àwọn sahaba ni wọ́n pè wọ́n bẹ́ẹ̀ yẹ́ sáà nábì ló pè wọ́n bẹ́ẹ̀ àwọn àfa aládìsí ni wọ́n pè wọ́n bẹ́ẹ̀ yẹ́ sáà nábì ló pè wọ́n bẹ́ẹ̀ ó ti anabi ó sọ pé 30 ọdún kan ni khilafa nubuwa ó lò anabi ó wí bẹ́ẹ̀ anabi ó sọ bẹ́ẹ̀ àti alaykum bi sunnati wa sunna anabi ó wí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé àbá ṣe sunna pé méjì ni tó alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin ẹ tẹ̀lé sunna mi ẹ tó tẹ̀lé sunna àwọn khulafa ar-rashidun sunna ti di méjì nù ni anabi ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́ra anabi mọ̀rọ̀ sọ púpọ̀ sallallahu alayhi wa sallam anabi aswabu qawlan sallallahu alayhi wa sallam ẹni tí ṣe dédé níbi ọ̀rọ̀ sísọ ni tọ́rọ̀ rẹ̀ máa wá sọ̀wá anabi kì í ṣe mistake inú ọ̀rọ̀ sísọ àmọ́ Umar ibn Abdul Aziz ìsàhámà tuẹ̀ àti mahara rẹ̀ lórí maharatul ilm ó value mímọ̀ ó ti yé báwọn ó sì value ẹ̀sìn kì í ṣàbòsí ó ti yé báwọn gbogbo ọ̀pọ̀ àwọn tó lọ ṣáájú kó tó dé wọ́n dalẹ̀ rú ni múlíkà ní àdúdà ni wọ́n ń lò ńgbà tó dọ́dọ̀ Umar ibn Abdul Aziz òun dá kíní yẹ padà ó dá khilafa yẹ padà ala siratiha al-ula ala ziratiha al-ula ó dá padà sí bó ti wà tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ti lọ ó wá lò dáadáa ó ṣe bí wọn pé òun fẹ́ gbé fọ́tò tàná wá òun fẹ́ gbé súra tàná òun fẹ́ gbé wá ó ṣe dáadáa kì í gbàyàn jẹ kì í gbàbòsí kì í gbà kẹ́nìkan kún wọn jẹ fan létè tún rárá ó ṣe dáadáa inú sẹ́tọ́ wá ṣe tí wọ́n fi wá tì sínú khamisul khulafa ar-rashidin òun ni wípé jamu tadwinu hadith kíkọ hadith kalẹ̀ òun ni Ọlọ́run fi ṣe gàrí tíra rẹ̀ ayé ẹ̀ lọ́sẹ̀lẹ̀ torí pé àwọn tabi'un àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tabi'in ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n há hadith lérí ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń kú ló wá pé Abubakar ibn Hasim ló wá pé wọ́n Abubakar ibn Hasim unzur ma kana min hadith ar-rasul faktubu máa lè wádìí sí ànábì káàkiri bí ọba ti rí máa kọ́ kalẹ̀ fa inni akhafu duruz al-ilmi wa zahaba al-ulama ẹ̀rù ń bà mí pé ìmọ̀ kí ma ọmọ gbòó
táwọn àfa ó sì máa kú tán ọmọ ìjà sí wípé kò ní sí mí màmá. Naam.